Ẹlẹ́dàá mi mo bẹ̀bẹ̀ o, má jẹ́ káyé ṣe mí o. Àtiwọ́ náà tó ń gbọ́ mi. Ayé ló ṣe Samson alágbára. Psalm 74 verse 20. Ó ní júbà Maje mọ́. Ó ní torí pé ibi òkùnkùn ayé kún fún ibùgbé ìkà. Ibùgbé ìkà la wà yìí. The dark places of this world. He said, respect the covenant. For the dark places of this world is full of the application of cruelty. We are in a wicked world. Ayé ìkàlàwà yìí bó bá ọpá, bó bá bò lẹ́sẹ̀. Àwọn afẹ́ jẹ máfẹ́ ayé olóyè wa ká. Àwọn ìkòkò tó fi àwọ̀ àgùntàn búra, àwọn ẹranko Báṣánì. Àwọn apanimáyọ̀dà, wọ́n afẹ́nu bá tiẹ̀ jẹ́. Láì mọ̀ ẹ́ rí o. Wickedness is real. Affliction is real. Àbí ìwọ náà wọjọ́ orí ẹ̀ ṣé ibi tó yẹ kó wà ló wà yẹn ni ẹni tó yẹ kán gbéyàwó wọn ní jẹ́ ó rí ìyàwó débi kó máa gbéyàwó wọn ní jẹ́ ó rọ́kọ fẹ́ wọn ní kó má gbéyàwó wọn ní jẹ́ ká wo bó ṣe máa bímọ wọn lóò ní láyọ̀ ìwọ náà wo báyé ẹ̀ ṣe rí wọn ní kò ní ṣeré ò ní ṣe rere ó sì ń fi ìnira ṣe ohun gbogbo ìkà níwọ̀n àwọn èèyàn burúkú bẹ́ẹ̀ ni wọ́n máa fẹ́yìn sí ẹ ṣùgbọ́n inú wọn burú sí ẹ èrò wọn ò dá sí ẹ rárá. Àwọn fẹ́lẹ́ bonú kò jẹ́ ká rí kan ṣe bí àwọn ló ń fi nǹkan pamọ́ wọn á tún máa bá ẹ wá bẹ́ẹ̀ tébù wá bẹ́ẹ̀ ṣíà wẹ̀yìn tv bóyá bẹ́ẹ̀ ló wà ayé abègé yànyàn àwọn Yorùbá ní ará ilé ẹni kò fẹ́ kéèyàn kúkú ṣùgbọ́n kò fẹ́ kéèyàn jí èèyàn ará ilé ẹni ló ṣe ni Jésù náà sọ bẹ́ẹ̀ ẹnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé ṣódò mọ̀ pé àwọn ẹni burúkú yìí wọ́n máa ń fara pamọ́ ni torí pé àwọn ló máa gbẹ́kẹ̀lé jù àwọn ló máa fọkàn sí jù ṣùgbọ́n àwọn náà ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ kò wá ní ṣe táìtù tán jẹ́ o ìyá ń ṣe ọmọ àbó mọ̀ bẹ́ẹ̀ ọkọ ń pa fi ìyàwó ṣòwò ìyàwó fọkọ ṣòwò òbí ń fọmọ ṣòwò ọmọ ń fi òbí ṣòwò ayé ti burú jáì ìkà ti kúnnú ayé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìbẹ̀rù Ọlọ́run mọ́ ayé ìkà la wà yìí táìtù ò ní kankan ṣe. So when we're talking about wickedness, it doesn't need anything to do with title. It could be your father, your mother, your brother, your sister, your pastor, your mentor, your prophet. It doesn't matter. Anybody could be the one that is behind your case. In the school of deliverance, everyone is a suspect. Everyone is a suspect. So when we're talking about wickedness, who is a wicked person? Anyone that doesn't have joy to the progress of other people is a wicked person. Evil and wicked. Ẹnikẹ́ni tí ò bá ti ní inú dúdú sì ṣe rere èèyàn búburú ni bẹ́ẹ̀ ni ayé àtijọ́ náà wọ́n sọ pé àwọn àjẹ́ làwọn tó ń fò lóru NRC àìmọye àjẹ́ tó wà ní church ó ní láàrin àwọn èèyàn mi láti rí àwọn èèyàn ìkà àjẹ́ tó ń dé heart tó ń corporate worship tó gbé bible tó ń porúkọ Jésù tó ń fèdè fọ̀ wọn ò fẹ́ kó jù wọ́n lọ the moment tó bá jọ wà level kan náà ó wà òkè pẹ̀lú wọn ṣùgbọ́n ẹjọ́ tó bá ti gbé pẹ́ẹ́lí tí wọ́n náà tó màdúrà gbà díẹ̀ tó mọ nìkan díẹ̀ wàhálà dé wọ́n á bẹ̀rẹ̀ sí gbógun tiẹ̀ Olúwa ṣàánú ayé agbára la wà yìí o ayé ìkà la dẹ̀ wà yìí ṣùgbọ́n Ọlọ́run máa gbà mí á dẹ̀ gba ìwọ náà lọ́wọ́ gbogbo àwọn ìkà tó yí wa ká Jeremiah 17:18 ó ní má ṣe jẹ́ kí ojú kí ó tì mí jẹ́ kí ojú kó ti gbogbo àwọn tó ń ṣe níbí ní sí mi ó ní jẹ́ kí wọn kí ó dààmú kí èmi kí ó má ṣe dààmú ó ní jẹ́ kí ọjọ́ ibi kí ó wá sórí wọn kó sì fi ìṣẹ́pọ̀ ìlọ́po méjì pa wọ́n run Jeremiah 17:18 he said let me not be confounded let them that persecute me be confounded let me not be dismayed let them be dismayed bring upon them the day of evil and destroy them with double destruction. In this season, anyone behind my calamity, behind your calamity, behind whatever I'm going through, behind whatever you are going through, thunder fire will strike them dead. Ara ọ̀run máa pa wọ́n dànù ní sọpá mi. Ara ọ̀run á sá pa wọ́n. Ara ọ̀run á sán pa wọ́n. Oṣó tó ní kí n má rire mi gbà o. Ara ọ̀run á sán pa wọ́n. Àjẹ́ tó ní kí n má rire mi gbà o. Ara ọ̀run o á sán pa wọ́n. Èmèrè tó ní kí n má rire mi gbà o lákòókò yìí. Ara ọ̀run o á sán pa wọ́n. Sọ pé Olúwa kálẹ̀ ni mo pè lálábàárò tó lé àánú sẹ́yìn lọ́dọ̀ mi Olúwa ọjọ́ tarí bí níbi ń wọlé o Ìdùmarè pé wà níyàwó sọ pé gbogbo ẹnikẹ́ni tó wà nídìí ọ̀rọ̀ ayé mi tó ń ṣe mí tó tún kí mi Olúwa tó àṣírí wọn fáṣọ àṣírí wọn ya kò fi jóná ohun tó ń ta fàásókè tó yíro boyí yí ojú ẹ̀ kúrò lórí wọn kò fọ ọmọ wọn lórí kórìí wọn tún ká dànù àṣírí wọn má jẹ́ ó bò mọ́ láti ẹni lọ Ọlọ́run yẹ̀yẹ́ wọn fi wọ́n ṣẹ̀ṣẹ̀ fi wọ́n ṣẹlẹ́yà
gbogbo ọwọ́ tó fọwọ́ kan wọ́ lórí ọ̀rọ̀ mi, àrá àti iná kó pa yín dànù. Gbogbo ọwọ́ tó fọwọ́ sọ́pọ̀ lórí ọ̀rọ̀ ayé mi, Olúwa fi inú àti àrá tú wọn ká. Gbogbo ẹnikẹ́ni tó ń gòkègbodò lórí ọ̀rọ̀ mi, tó ń wádìí mi kiri, má jọ rí ìdí mi, má fi mi lé wọn lọ́wọ́, má jọ ṣàṣeyọrí lórí mi Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó mọ̀ sí ohun tí mò ń là kọjá, Olúwa, wọ́n ní mi ò ní gbéyàwó, mi ò dẹ̀ gbéyàwó títí dìsìn. Wọ́n ní mi ò ní rọ́mọ bí, mi ò dẹ̀ rọ́mọ bí títí di àkókò yìí. Wọ́n ní mi ní láyọ̀ láyé, gbogbo ẹ̀ sì dojúrú fún mi. Olúwa fi àjùlọ hàn wọ́n lórí ọ̀rọ̀ mi, jẹ́wọ́ pé ìwọ ni Ọlọ́run mi. Olúwa fi agbára rẹ gbà mí lọ́wọ́ wọn. Ìwọ ni ọlọ́ba tó ń fi agbára gba agbára lọ́wọ́ alágbára, tó ń fi agbára nini lára. Gbogbo ẹni tó fi ayé nini lára, Olúwa ni wọ́n lára. Gbogbo àwọn tó fòró mi, Olúwa fòró wọn. Gbogbo àwọn tó yọ mí lẹ́nu, Olúwa yọ wọ́n lẹ́nu. Gbogbo àwọn tó ní mi lára, Olúwa ní wọ́n lára. Gbogbo ẹni tó ní mi ní ráyé gbé lé wọn jáde láyé fún mi, fi ọ̀nà ọ̀run hàn wọ́n. Gbogbo alágbára tó ń fi ayé hàn mí, tó ní òun lágbára jù mí lọ, Olúwa, ó sà sọ wípé gbogbo agbára láyé tí Ọlọ́run bẹ lọ́wọ́ rẹ, fi àjùlọ hàn wọ́n lórí ọ̀rọ̀ mi, gba agbára lọ́wọ́ wọn, jẹ́ ayé mi gbà lọ́wọ́ wọn, má jẹ́ kí wọ́n ṣàṣeyọrí lórí mi. Gbogbo ẹni sáré kiri nítorí mi, jẹ́ ó sáré kú. Gbogbo ẹni dẹranko torí mi, má jẹ́ ó déèyàn. Gbogbo ẹni lọ pàdé oṣó, ìpàdé ẹ̀jẹ̀, ìpàdé ẹlẹ́yẹ, ìpàdé mèrè nítorí mi, àlọ́ rámi ni kí wọ́n lọ Ọlọ́run. Gbogbo àwọn tó ń ta fàásí mi lọ́sàn-án lóru, jẹ́ kí wọ́n pa wọn kó padà lọ pa wọ́n dànù. Gbogbo tó fi ṣagbára lórí ayé mi Ọlọ́run, tó fi ń pọ́n mi lójú, tó fi ń gbógun tì mí, tó fi ń ní mi lára, Olúwa jẹ́ kó fi agbára wọn para wọn. Jẹ́ kí irinṣẹ́ wọn kó dojú ìjà kọ wọ́n. Jẹ́ kí irinṣẹ́ wọn kó dojú ìjà kọ wọ́n. Aṣá àti kọ́ pèsè sóhun ìjà tí a gbé dìde sí mi, èyí tí ó lè ṣe nǹkan. Pé gbogbo àwọn tó dáde sí mi ní ìdájọ́, mo dá yín lẹ́bi lónìí lórúkọ Jésù. Gbogbo àwọn tó sọ̀rọ̀ mi láìda, mo pa yín lẹ́nu mọ́ lónìí lórúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tó wà nídìí ohun tí mò ń là kọjá, Olúwa fi àjùlọ hàn wọ́n lórí ayé mi. Fòpin sí iṣẹ́ ibi wọn nínú ayé mi. Let the wickedness of the wicked cease in my life today. Malerebo shandara baba. Eli makataraba shanleketerebo. Everyone that is tormenting my life, afflicting my life, oppressing me, doing wickedness to me, Father, let that wickedness haunt them and kill them in the name of Jesus. Anyone firing arrow against my life, day and night, let the arrow go back and kill them. Jẹ́ kí ọfà ikú kó bà wọ́n láyà. Jẹ́ kí ọfà ikú kó bà wọ́n láyà. Kó pa wọ́n dànù lórúkọ Jésù. Bàbá mi, ta ló ti fi ẹ̀mí ẹ̀ dì tó ti bẹ́ṣù múlẹ̀ lórí ọ̀rọ̀ mi wípé tí òun bá ṣì wà láyé pé gbogbo ohun tí ó yẹ kó ṣẹlẹ̀ nínú ayé mi ní rere báwọn ní jẹ́ kó ṣẹlẹ̀, jẹ́ kí wọ́n ṣílẹ̀ wò lójijì. Ọlọ́run jẹ́ kán ṣílẹ̀ wò lójijì. Fòpin sí ìyà tí ayé fi ń jẹ mí Ọlọ́run. Fòpin sí ìyà tí ayé fi ń jẹ mí Ọlọ́run. Olúwa, fòpin sí ìyà tí ayé kì í jẹ mí lónìí. Olúwa, gbọ̀rọ̀ mi rò. Olúwa, sán bí àrá. Olúwa, jà bí ìjì. Olúwa, gbáre mi fún mi lórí ilẹ̀ alààyè. Olúwa, sán bí àrá. Olúwa, jà bí ìjì. Olúwa, gbáre mi fún mi lórí ilẹ̀ alààyè. Wọn ò ṣàánú mi. Olúwa, máa ṣàánú wọn rárá. Káàánú kò lórí wọn Ọlọ́run. Jẹ́ kí àánú kó kákò lórí gbogbo àwọn abínúkù mi, lórí gbogbo àwọn abínú ẹni tó bínú mi, lórí gbogbo orogún ògo tó yí mi ká, lórí gbogbo ọ̀tá tó ṣe bí ọ̀rẹ́ sí mi. Olúwa, káàánú kò lórí wọn. Olúwa, kò lórí ìtẹ́ àánú, bọ́ sórí ìtẹ́ ìdájọ́, kó o ṣèdájọ́ wọn láìsí àánú. Wọn ò ṣàánú mi. Olúwa, máa ṣàánú wọn rárá. Gbogbo ayọnilẹ́nu tó yọ mí lẹ́nu, gbogbo aninilára tó ń gbógun tì mí, ó ṣe wọn náà gbàdúrà. Wọn ò ṣàánú mi. Ọlọ́run, máa ṣàánú wọn rárá. Èyí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ mi ti tó gẹ́ Ọlọ́run. Fòpin sí iṣẹ́ ibi ọ̀tá nínú ayé mi, nínú iṣẹ́ mi, nínú ìgbéyàwó mi, nínú ayé ọkọ mi, nínú ayé àwọn ọmọ mi, nínú iṣẹ́ ìránṣẹ́ mi, nínú mẹ́ra àtẹ̀jẹ̀ mi, nínú ètò ìlera mi, nínú ètò ìṣúná mi, ní gbogbo ìkóríta ayé mi. Olúwa, pa ikú rẹ́, pa ibi rẹ́, pa ìṣòro ayé mi rẹ́ Ọlọ́run. Olúwa, bẹ̀rẹ̀ àtúnṣe nínú ayé mi lónìí. Gbogbo ohun tó fi àtúnṣe nínú ayé mi, nínú iṣẹ́ mi, nínú ìpè mi, nínú iṣẹ́ ìránṣẹ́ mi, nínú ayé ọkọ mi, nínú ayé àwọn ọmọ mi, nínú ìgbéyàwó mi, nínú mẹ́ra àtẹ̀jẹ̀ mi, nínú ètò ìlera mi, nínú ètò ìṣúná mi, nínú àyọ̀mọ́ mi, nínú ògo mi, nínú ìràwọ̀ mi. Olúwa, máa túnṣe lónìí. Bẹ̀rẹ̀ àtúnṣe Ọlọ́run mi, bẹ̀rẹ̀ àtúnṣe o. Ọ̀nà mi tó dàrú ó fẹ́ àtúntò. Ògo mi tó sálọ ó fẹ́ ìdápadà o. Bẹ̀rẹ̀ àtúnṣe Ọlọ́run mi, bẹ̀rẹ̀ àtúnṣe o Jésù o. Tálẹ́ni tó ṣe bí ọba lórí ayé mi o. Tọ́lọ́run ò fi jọba tó ń pera rẹ̀ lọ́ba o. Tó nílẹ̀ yín Ọlọ́run òun ló kù mí kú o. Ẹ̀mí ni mọ̀rọ̀ wọn lóye o. Kàn yéé ṣe bí ọba. Agbára tọ́ta lò lórí ayé mi, bàbá. Agbára tọ́ta ń lò sọmọdòkú o bàbá. Sọ pé Olúwa, gbogbo oníṣẹ́ tí ọ̀tá fi ń pọ́n mi lójú, Olúwa, gbà lọ́wọ́ wọn, dáná sun kò bàjẹ́. Orísun agbára tó ń gbójúlé, Olúwa, jẹ́ kó domi látòní lọ, kó má nípa lórí ayé mi. Gbogbo àṣeparí iṣẹ́ bí tó ti ṣe akọ́pẹ́ fún ìdí èyí ní ọmọ Ọlọ́run ṣe fara wọn láti pàṣẹ ìṣúná nínú ayé mi, nínú ayé ọkọ mi, nínú ayé àwọn ọmọ mi, nínú iṣẹ́ mi, nínú ìpè mi, nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Gbogbo ẹni tó lóun máa fàyè hàn mí, Olúwa, fọ̀nà ọ̀hún hàn wọ́n. Olúwa, ṣẹ́gun fún mi ní gbogbo ìhà, ní gbogbo ọ̀nà, kẹ́mi kó lè máa kọrin ìyàn ní gbogbo ọjọ́ ayé mi lórí ìlànà yẹn. Bá a ti wí yẹn, ó ṣe máa ṣẹ nìyẹn. Èmi àti a máa láyọ̀ lọ́dún yìí. Ọ̀nà wa máa là tí rere. Ìbùkún Ọlọ́run máa rọ̀ sórí wa. Àlùyọ ó jẹ́ tiwa. Ìṣerere yóò jẹ́ tiwa. Ìdáhùn sí àdúrà yóò jẹ́ tiwa. Ojú rere àánú yóò yí wa ká, yóò yí àwọn kan wa ká, yóò yí àwọn ọmọ wa ká. A ó sì láyọ̀ lórí ilẹ̀ alààyè lórúkọ Jésù.
àmín.